Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù, òwe la ó fi wá. Tó lórí ètò òwe lẹṣin ọ̀rọ̀ láti iléeṣẹ́ Ìkòkò Àṣà TV. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín Òkunlọ́lá Àmọ̀wó náà ni mo tún ti dé o. Òwe wo la gbé yẹ̀wò fún tọ̀sẹ̀ yìí? Yorùbá ní ààrò mẹ́ta kì í dọbẹ̀ nù. Ààrò mẹ́ta kì í dọbẹ̀ nù. Kí ni nǹkan tí Yorùbá gbà lérò kí wọ́n tó sọ wípé ààrò mẹ́ta kì í dọbẹ̀ nù? Gbogbo wa náà la mọ̀ wípé tí àwọn bàbá wa tàbí àwọn ìyá ńlá wa fẹ́ rí tí à ń pè ní àdìrò ààrò, bó ṣe amọ̀ ni wọ́n bá fẹ́ fi mọ́ ọ̀nà mẹ́ta ni wọ́n ó mú ìṣù èpẹ̀ tí wọ́n ó sì dì sílẹ̀ tí wọ́n ó gbé kalẹ̀ léyìí tí ó fi rọrùn fún ìkòkò láti jókòó lórí rẹ̀ rẹ́gírẹ́gí. Wọ́n ó sì lè kóná sí apá tún apá sí àwọn ojú ọ̀nà tàbí àwọn àlàfo tó wà láàrin àwọn òkìtì amọ̀ gbogbo tí wọ́n mọ̀. Bákan náà la tó lè fi òkúta ṣe ààrò. Òkúta mẹ́ta tá a bá fi ṣe ààrò kì í dọbẹ̀ nù, ọbẹ̀ ò lè yí dànù lórí ẹ̀ láéláé. Tá a bá la gbé òkúta méjì kalẹ̀, gbìrí ńlọbẹ̀ ó yí dànù. Bẹ́ẹ̀ òkúta ẹyọ kan ò ṣeé ṣe ààrò. Ààrò mẹ́ta kò gbọdọ̀ dọbẹ̀ nù tí Yorùbá ń sọ. Kí ni Yorùbá wá gbà lérò? Ohun tí Yorùbá gbà lérò nínú ọ̀rọ̀ yìí, òun náà ni wípé ìmọ̀ràn tí èèyàn mẹ́ta bá jọ gbà a máa lóòrìn, a máa mú èso rere jáde ju ti ẹnìkan dá ronú lọ. Nígbà tí èèyàn méjì tàbí èèyàn mẹ́ta bá dá ọgbọ́n jọ, ó sàn ju ti ẹnìkan dá finú rò lọ. Òwe míì tó tún jọ tí àwọn bàbá wa máa lò wọn ní àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí. Téèyàn bá di ẹrù tó pọ̀ lẹ̀ nísìnyí, ọwọ́ ẹyọ kan ò lè dá gbé dórí. Àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí. Ìdí nìyí tí Yorùbá fi máa ń pòwe pé ààrò mẹ́ta kì í dọbẹ̀ nù. Níbi tí a ó dúró fún tọ̀sẹ̀ yìí lórí ètò òwe lẹṣin ọ̀rọ̀ rèé. Níjọ́ mẹ́jọ níjọ́ ajé ọ̀sẹ̀ tó tún ń bọ̀, ẹ pàdé èmi ọmọ yín Òkunlọ́lá Àmọ̀wó. Ọmọ orí là á pàtẹ aṣọ, ọrùn là á pàtẹ ẹlẹ̀kẹ̀, bèbèrí là á pàtẹ ọmọ ilé bàbá mi tó bí mi lọ́mọ. Ìpàdé mi àti yín lọ́jọ́ ajé ọjọ́ mẹ́jọ ó di wọ̀ bí ọjọ́rọ̀. Ó dàbọ̀.